àárín gbogbo ètò wa gan fún ti òní eléyìí tí a pè ní ìrírí àgbà òǹkọ̀wé. ṣé ẹ mọ̀ wípé gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá àtàtà ó yẹ ká kà á gẹ́gẹ́ bí ojúṣe wa láti máa mọ̀ nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láwùjọ wa, láti ní ìrírí nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà ìwáṣẹ̀ ní ìṣe. wọ́n bá sọ wípé nǹkan kan lágbé ládìẹ ń jẹ kágbàdo tó dé, gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ ó yẹ ká lóye nǹkan ọ̀hún, ká mọ nǹkan tó jẹ́, ká mọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ dìgbà tájòjì ó tó wá tí a wá mọ̀ júwe pé iye ojúlé báyìí níbẹ̀ nu yàrá yìí tọmọ ọkọ sì ń bẹ ńlẹ̀. làwa wò pé kí a máa ṣèwádìí nípa àwọn nǹkan tó jẹ́ tiwa, àmọ́ lónìí a fẹ́ mọ̀ kí ni nǹkan tí ó jẹ́ ìrírí àwọn àgbà òǹkọ̀wé tí wọ́n ti kọ̀wé ṣáájú. bó tiẹ̀ ṣe wípé ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa lọ́pọ̀lọpọ̀ nígbà tá a bá ka ṣé àwọn àgbà òǹkọ̀wé yìí wípé púpọ̀ nínú wọn ti lọ, àmọ́ a wá wòye pé àwọn eléyìí tí Ọlọ́run sì fún ní àǹfààní tí wọ́n wà láàyè ó yẹ kí àwa tí a jẹ́ ọmọ ọkọ Yorùbá àtàtà ká kẹ́kọ̀ọ́ nínú ìrírí wọn, ká lè mọ̀ wípé bàbá báyìí nǹkan báyìí kì í ṣe wípé ẹnìkan ó kàn dé wọ́n á kàn máa gbé irọ́ lé wa lọ́wọ́. ṣé ẹ mọ̀ wípé lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá òun la ṣàlàyé tí a tẹnu ọ̀rọ̀ tá a fẹnu ọ̀rọ̀ gúbì kan nípa onírúurú irọ́ tí àwọn èèyàn ti pa fún wa nípa àgbà òǹkọ̀wé D.O. Fágúnwà. a tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ alàgbà olóyè Dípọ̀ Fágúnwà fún bí wọ́n ṣe tẹ́wọ́ gbà wá lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá, tí wọ́n sì tàn mọ́lẹ̀ sí gbogbo dúdú tó ti fi bò wá lójú ìwìn ní kinní kan ni. èyí tí ẹ ò bá tí ì wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún ẹ gbìyànjú láti wò ó wà lójú òpó yìí náà. lónìí ọjọ́ ìsinmi yìí ọ̀dọ̀ bàbá wa àtàtà ilé bàbá wa iyì la wá. ọ̀kan gbòógì lára àwọn àgbà òǹkọ̀wé tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun lórí kí èdè Yorùbá kó má di àfọwọ́sẹ́yìn òun ni bàbá àtàtà òǹkọ̀wé tó sì ṣiṣẹ́ tó jẹ́ wípé yàtọ̀ sí wípé wọ́n kọ iṣẹ́ àpilẹ̀kọ, àwọn iṣẹ́ yìí púpọ̀ nínú wọn ló tún ṣàfihàn àṣà ìbílẹ̀ Yorùbá. tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn Adédèwẹ̀ ọdún 1970 ni wọ́n kọ ìwé Adédèwẹ̀. eégún aláré wọ́n ní àkọ́jáde ìwé eégún aláré gan jáde lọ́dún 1968. ẹ̀yin náà ẹ̀ka ẹ fojú wo iye ọdún tí ọdún 1968 gan jẹ́ sí àtìkò yìí. ọdún 1968 ni wọ́n kọ́kọ́ kọ ìwé eégún aláré kó tó wá di pé iléeṣẹ́ atẹ̀wétà máa pínlẹ̀ àwọn atẹ́wọ́gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntẹ̀ rẹ̀ ní ọdún 1972. lẹ́yìn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ìwé di bàbá wa àgbà òǹkọ̀wé LAWUYI OGUNNIRAN ni wọ́n tún ti kọ. nínú àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe láti rí àtàrí àjànàkú tí kì í ṣẹrù ọmọdé, àrí níbo láyé dorí kọ, àrí àgò, àrí kúyẹrí, àrí ọlọ́run ò mà wàdà, ọ̀nà kan ò wọjà, ọmọ alátẹ ìlẹ̀kẹ̀, àrò mẹ́ta àtọ̀run wá, igi wọ́rọ́kọ́, níbo láyé dorí kọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá ń fọkàn ká ní òkè ní èjì ẹ̀ta, mo rò pé tí mo kà ń ṣe mẹ́wàá ni. ẹ̀yin náà fi gbà pẹ̀lú mi pé àgbà òǹkọ̀wé tí wọ́n ti ṣiṣẹ́, mo lè tọ́ka wọn gẹ́gẹ́ bí ara àwọn tí wọ́n ṣiṣẹ́ àṣeélẹ̀ tí irú wa ń dé bá tí a bá sọ̀rọ̀ nípa lítírésọ̀ Yorùbá. àwọn náà ni bàbá tí a wá bá lálejò, torí mi lè sọ pé àwa là ń gbà wọ́n lálejò báyìí, àwa la kóra wa wá bá bàbá lálejò tí bàbá wa ń gbà wá lálejò. bàbá wa ẹ kú dédé àsìkò yìí.
ẹ kú àlejò wa. Ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn wa tí wọ́n ń wò wá nílé. Orúkọ mi ni LAWUYI Ògúnníran. LAWUYI Ògúnníran. Ọláwuyì Ògúnníran. Ẹ kú àsìkò yìí bàbá. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. A kú bí gbà ṣe dà. Lágbára Ọlọ́run, àlàáfíà ara Ọlọ́run á fi jíǹkì yín láṣẹ Ìdùmarè. Àmín. Bàbá, bí ṣé ẹ lè sọ díẹ̀ fún wa nípa ara yín? Mo lè sọ díẹ̀ ń bẹ. Ẹ fún wa díẹ̀ náà. Mo bẹ̀rẹ̀ iléèwé ní Èròkò. Mo bẹ̀rẹ̀ ń bẹ̀. Mo parí rẹ̀ ní Fìdítì. Mo parí rẹ̀ Graduate School Fìdítì. Grammar School Fìdítì. Grammar School Fìdítì. Methodist School náà. Ní Methodist School Fìdítì. Bẹ́ẹ̀ ni mo ṣe ń bá ìrìntẹ̀lérò nípa ìrírí ayé kiri. Mo lọ s'Èkó. Mo kọ́ gbọ́ngbẹ̀. Mo kúrò l'Èkó. Mo wá sí Ìbàdàn. Nípa àyè mo bẹ̀rẹ̀ ìwé kíkọ. Ìgbà tẹ́ ẹ padà dé l'Èkó lẹ bẹ̀rẹ̀ ìwé kíkọ. Mo rí ìrírí l'Èkó lóríṣiríṣi. Ìgbà tí mo padà dé, mo bẹ̀rẹ̀ ìwé kíkọ. Ọmọ bíi ìlú wo gangan ni àwọn òbí mi? Ìbàdàn ni. Ìbàdàn. Àti wà ní Akínkúnmi. Akínkúnmi lóko yín wà. Máìlì kan ní tí Ìròkò tí mo ti wòlé léwu. Ó túmọ̀ sí pé èmi máìlì kan lẹ máa ń rìn láti Àgbà yín lọ sí Ìròkò. Bẹ́ẹ̀ ni ìrírí ayé mi ó pọ̀. Mo fi ìrírí rẹ̀ mo fi pamọ́ síbi tó yẹ kí àgbà fi nǹkan sí. Mo fi rẹ̀ ìrírí tí mo rí inú fa ìkọ̀wé mi. Ìkọ̀wé mi inú fa ìwé mi kan igi wọ́rọ́kọ́ ni wọ́n ń pè. Iṣẹ́ ìwé ìròyìn tí mo ṣe ó fi hàn irú nǹkan tí mo sọ nínú igi wọ́rọ́kọ́. Àwọn èèyàn mẹ́ta kan wọ́n dìde mo wá wọn sọ̀rọ̀. Igi wọ́rọ́kọ́ ó fi iṣẹ́ mi nípa ìròyìn hàn. Ìyẹn tọ́ka gbogbo iṣẹ́ mi bó ti gbẹ́, bó ti parí àti bó ti lọ. Ìyẹn jẹ́ iṣẹ́ mi kan tuntun tí mo ti kọ sínú ìwé yẹn. Inú àwọn yòókù n ò tiẹ̀ kọṣẹ́ mi síbẹ̀ rárá. Ẹ kọ́ nípa ìrírí yín síbẹ̀. Mo ìbílẹ̀ àṣà ìbílẹ̀ ni mo pàmbélé ni mo kọ. Eégún alálẹ̀, àárín àgbo alẹ́ kò lè rí. Àtẹ̀ní àjẹ̀lẹ̀kú nǹkan. Gbogbo ẹ̀ oúnjẹ máa ṣà ìbílẹ̀. Ìwé tí mo kọ yóò tó 15 tàbí kó jù bẹ́ẹ̀ lọ. Mi ò lè máa ṣàròlé gbogbo yẹn nísìn.
ó jẹ́ ìwé tí mo kọ tí mo fọwọ́ mi kọ. Mo dúpẹ́ lọ́wọ́ fún èrè ló tó fún mi. Ni mo fi kọ́ aráyé lọ́gbọ́n. Ni mo fi kọ́ wọn lọ́gbọ́n pé àmọ́ wáyé àmọ́ kóró. Ṣùgbọ́n bá kóró ẹ fi ìwà mi èsì mi ẹ fi kọ́gbọ́n. Ẹ fi ìrírí mi àwọn tí mo ti rí nígbà tí mo wà láyé ẹ fi kọ́gbọ́n. Ó jẹ́ kókó nǹkan tí mo fi sọ̀rọ̀ náà. Mo kókó wọn. Bí mo bá wo nǹkan sọ̀rọ̀ báyìí mo lè sọ ibi tí ó jà sí. Irú sọ̀rọ̀ tí mò ń wo nǹkan inú ìwé tó kọ mi ló ti jáde. Mo fi ìyẹn kọ fún bí àpẹẹrẹ eégún aláré nísìn. Ó jẹ́ pé ìwé tí ó pọ́pùlà gidi. Bẹ́ẹ̀ ni o. Tó pọ́pùlà ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe ohun tó já sí. Eégún aláré ni tó tòótọ́ ṣùgbọ́n eégún tó yàtọ̀ sí eégún ni àwọn tí ó ṣe tó ń ṣe nílẹ̀. Eégún aláré tó ṣe lẹ́ẹ̀bẹ̀ gan-an eégún tó yàtọ̀ sí eégún ni. Eégún àdáde inú ẹ̀pẹ́ lọ́dún. Àwọn eléégún onídán. Gbogbo ìgbà ni a máa jáde bí eégún ṣe lọ á fi ìyàtọ̀ kan láàrin eégún gidi àti eégún aláré. Ìsorí eégún ẹ̀dá àwọn èèyàn mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n mọ ìyàtọ̀ ẹ̀. Àwọn tó ń ṣe sẹ́rẹ̀ gan-an ni eégún aláré àfihàn ẹ̀tàn ní ọ̀nà tó jẹ́ pé ó wú èèyàn lórí. Gidi gan. Ọ̀nà tó jẹ́ pé ó wú èèyàn lórí láti àwọn kan wọ́n jẹ́ òǹkọ̀wé Yorùbá wọ́n jẹ́ ọkùnrin tàbí obìnrin ta wọ́n wó gbá sílé mi. Wọ́n ní àwọn fẹ́ bi mí lórí eégún aláré. Bí mo jẹ́ ọ̀jẹ̀ ni àbí kí ni mo ṣe kọ ìwé eégún aláré. Èmi gan ṣì ń lọ bẹ̀ bàbá ẹ̀gẹ́ ń jẹ́ kẹ́ ẹ dá tọ́ mi jẹ. Bẹ́ẹ̀ni o ṣe jẹ́ mi. Ẹ ṣe sàbí. Ẹ̀yẹ́ ti jẹ́ kọ́ máa akọ mi sí ẹ̀jẹ̀. Bọ̀wọ́ ní eégún aláré náà lè fi máa mọ ní ìsinmi. Kó mọ̀ ń wo pé dáúdé tó wù wọ́n yẹ̀rọ. Ṣé ẹ rí wípé ọgbọ́n pọ̀ nù rírí àgbà? Mo fẹ́ kí bàbá ó sinmi díẹ̀ ni. A kí gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa. Mo ti kí Prince Adéfẹ́mi Gàbíò. Mo ti kí ẹ̀gbọ́n mi àtàtà Adéníyì Michael. Ẹ̀gbọ́n mi àtàtà Àkàndé Michael ṣe bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa o. Abdulfatai mọ́dà ọmọ ẹlẹ́yà èyí àṣà ẹ máa ṣe wọn àmọ̀dúpẹ́. Adékẹ́mi Adégòkè Sànúsí àǹtí mi dáadáa ẹ kú iṣẹ́ takuntakun kò ní rí ọ láṣẹ Ìdùmarè àmì ò àṣẹ Ìdùmarè. Alàgbà Ọlárewájú Àkànó àlejò wa àjẹjọ́ wọn ní ẹ kú ètò yóò máa ju yín ṣe o. Mo ṣàṣẹ àṣẹ Ìdùmarè.
ẹ rí i pé nínú ìwọ̀nba àlàyé tí bàbá ti ṣe fún wa wọ́n jẹ́ ká mọ̀ wípé ohun tó gún àwọn ní kẹ́sẹ́ láti kọ ìwé eégún aláré ni kí àwa ìran òde òní tàbí kí n sọ wípé àwọn òǹkàwé Yorùbá kán lè mọ̀ wípé kì í kàn ṣe pé eégún léégún jẹ́ torí èrò tó wà nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nu wọ́n fẹ́ ká mọ̀ wípé ìyàtọ̀ wà nínú eégún ọdún àti eégún aláré. Ibi tí bàbá sọ̀rọ̀ dé nìyí tí mo fi ní kí wọ́n ó dá tọ́mì ibi tí mo sì ti wá ní kí wọ́n ó dá tọ́mì náà ni wọ́n ó tún ti wá gbé báyìí pé akitiyan láti jẹ́ káwọn èèyàn ó mọ̀ pé eégún aláré àwọn eléégún onídán náà la tún máa ń pè léégún onídán tí táwọn máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n á jẹ́ àpìdán àjọpawó. Àwọn eégún ọdún o làwọn eégún eléyìí tó ṣe wípé ẹ̀kan lọ́dún ni wọ́n á kàn máa kọrin wọ́n á máa jó kiri wọ́n mọ dáwọ́ èèyàn lárayá wọ́n á sì máa wúre ọdún. Bàbá kí wá ló mú fa eégún aláré gangan ṣàlàyé fún wa nípa eégún aláré yìí. Bí ó ṣe jẹ́ ni pé àṣà ó pọ̀ nínú eégún aláré. Àṣà tó wà ń bẹ̀ ẹni pé bí ìtẹ́ oúnjẹ mọ́ṣẹ́ tó jẹ máa ń gbogbo ẹ̀ lóríṣiríṣi èèyàn oríṣi orílẹ̀ gbogbo ẹ̀ ó pé sínú rẹ̀ wàyí o bí n bá ní máa sọ ilẹ̀ òkun. Ẹ sọ díẹ̀ fún wọn ká lè ní tọ́wọ́ yìí dìbò. Eégún aláré ó jẹ́ àyàn ni àyàn eégún aláré láti tọ̀rọ̀ ni kìí ṣe pé eégún aláré ni gbogbo wọn. Bẹ́ẹ̀ ni. Eégún aláré ní tiẹ̀ òun ìgbà àtìgbàdégbà ni òun máa ń jáde iṣẹ́ ni òun fi ń ṣe. Ìyàtọ̀ tí àwọn tó ń ṣe ti bí ọdọọdún tàbí ọdún mẹ́ta nǹkan eégún aláré àwọn fi ń ṣe iṣẹ́ ṣe ni. Wọ́n fi ń ṣe iṣẹ́ ṣe ni. Bó ṣe wà gbogbo ọ̀nà tó lò bá gbà á rò nǹkan ìtàndẹ́lẹ̀ ni àṣà ẹ má bínú pé àgbà ti dé. Kò sí wàhálà bàbá. Àgbà ti dé Ọlọ́run jẹ́ kí ká lè fi àgbà wa ní àgbà dáadáa. Àmín. Àgbà ti dé ni bí eégún aláré bó ti jẹ́ ni gbogbo ìyókù ó di inú ẹ̀ níbẹ̀ ni ẹ ti máa bá mi pàdé lóríṣiríṣi ọgbọ́n ni o èèmọ̀ ni o ewé ni o tí eégún ní láti máa lò gbogbo ẹ̀ ni wọ́n pé sínú eégún aláré. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe máa ń kúrò nílùú wọn ẹ̀wògbà tí Ọ̀jẹ́lárìnà ká ọkọ Ìyádùn ní tó gbéra kúrò lé tó lọ. Ó túmọ̀ sí wípé àwọn àti ọkọ àti ìyàwó ganan máa jọ ọmọṣẹ́ torí nígbà tí ń lọ ìyàwó rẹ̀ Ìyádùn ní ó bẹ̀rẹ̀ sí ní kì í ó fi hàn wípé àwọn nínú eégún aláré láti lè mọ pàtàkì oríkì orílẹ̀ torí ibẹ̀ gangan ni ẹ̀sà ojúlówó ẹ̀sà ibẹ̀ ló ṣodo sí púpọ̀ àwọn ọdún eégún sún gan ẹ̀sà díẹ̀díẹ̀ ni wọ́n máa ń pè. orílẹ̀ gan-an ó fi hàn pé a kì í ní ọ̀nà tí gbogbo èèyàn lè gbàgbọ́. wọ́n fi lè mọ ìran tó ti wá. aṣọ síbẹ̀ wàhálà tí mo ṣe ẹ méjì àkókò wọlé tù náà yẹn mú ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. ẹni tó bá kà á ti mọ̀ pé mo ṣe wàhálà
láti ṣe àkójọ eégún aláré. So amóhùndẹ̀dúpẹ́ lọ́lọ́run wípé wọn ò gbàgbé mi bí òní ló gbàgbé nípa ìwé náà wọn ò gbàgbé mi. Ìwé mi tún ní Ààrẹ Àgbà Aníkúyẹrí. Ẹ jọ̀ọ́ ká tó wá bọ́ sí Ààrẹ Àgbà Aníkúyẹrí bàbá, eégún alárè yìí bíi ṣáàtì ilẹ̀lẹ̀ ti ní ẹ̀bùn ẹ̀sà ni àbígbà tí ẹ kàn dàgbà lẹ́kàn kọ́. Àti ilẹ̀ ní gbogbo ohun tí mo ṣe ń bẹ̀ ó jẹ́ níbàámu pẹ̀lú àti máa ṣe lọ̀ mí. Ẹni oríṣiríṣi orílẹ̀ ni mo mẹ́nu gbà ń bẹ̀ tó pọ̀ tí mo kì wọ́n bẹ́ẹ̀ tí a lè mọ̀ nítorí ó kì í lọ. A sì yẹ kí ó kì í mọ̀ gba àpẹẹrẹ. Ó púpọ̀ nǹkan tá a yẹ kó mọ̀ gba àpẹẹrẹ ni. Àwọn eégún alẹ́lé wọ́n ti tò wọ́n ní ìsìn. Bẹ́ẹ̀ ni o. Ìwé ọ̀gá ló jẹ́ kí ẹlòmíì ò mọ̀ wípé àwọn kan wà tó ń jẹ́ eégún alárè. Wọ́n ti wò pé ìgbà tó tẹ̀ ti di wípé àjọ ìdánwò yàn ó ti wá di dandan. Ẹlòmíì àyè ṣe wá máa wò pé bó láṣẹ wá kọrin àwọn orin eléyìí báyìí, bó láṣẹ kí gbogbo àwọn oríkì tí wọ́n kọ tó gùn yìí báyìí. Olójẹ́ ń béèrè pé ṣé ńgbà tẹ́ fẹ́ kọ ìwé òun lẹ ṣẹ̀ṣẹ̀ ń wá àwọn oríkì kiri ni àbí mọ́ ni. Mo ti mọ̀ tẹ́lẹ̀ ìwé inú eégún aláré náà ni wọ́n ní nígbà tí ọmọ ọ̀jẹ̀dálẹ̀ ìnàká tí ọ̀jẹ̀dàdé tó pe lẹ́nu ó pàdé bàbá rẹ̀ ohun ìyá rẹ̀ kọ́kọ́ ti wá lọ sínú orí. Tí wọ́n rí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbà pé ọmọ bẹ̀rẹ̀ dán ó rí bàbá rẹ̀ ó kì í rẹ̀ ó kì ló kì jáde lẹ́nu tí bàbá mi sọ pé àṣọ mọ àwọn ni. ó mọ àwọn ni inú bẹ́ẹ̀ bá ti pàdé ní ọkùnrin rẹ̀ pé ẹ̀dí adélé ilé làálà òjò kan ò gbéni kó dàbí ilé jẹ́ àrẹ̀lẹ̀ ilé làálà òjò kan ò gbéni kó dàbí ilé. Nígbà tí Ọ̀jẹ̀ládé àtọ̀jẹ̀lá rìnà ká tí wọ́n jọ fẹ́ máa padà wọlé. Ọ̀jẹ̀ládé náà ló kọrin yẹn ni bàbá náà ó fi ń bá bàbá rẹ̀ gbé bí àgbo kan kò bínú gbéni kó dàbí gbé. Òtí bẹ́yàn ìbádùn ṣe léwu kó gbé èèyàn tó kò gbọ́dọ̀ jẹ́ kó wá múyàn gbàgbé ilé torí àrè náà sì lèèyàn jẹ́ ń bẹ̀. Ó wá bàbá rẹ̀ ní mo ló gbẹ̀gbẹ́ dédò orí lónìí ìyá ò fi ìtú nígbà náà bàbá dédò orí ó mú bàbá wọlé. Mú bàbá ẹ̀ wọlé. Ó mú gbádé ara ṣẹ́ tí ó ti nìyẹn ètẹ́pọ̀ nínú òde eégún aláré parí gbogbo ẹ̀ wọ́n parí rẹ̀ síbi tó dáa torí gbọ́dọ̀ nígbà tí ó di pé wọ́n ti mọ̀ ó ti di pé eégún yìí ó ti gbòòrò ó ti di gbajúmọ̀ láàfin pé a wá sí wàdó àdáàfin láti lè máa lẹ̀ àrẹ̀kú eégún ẹni á lọ síbọ̀ ẹjọ́ náà ọdún ọ̀hún ọ̀fà pípé
òun pẹ̀lú dúdú yẹmí apá abẹ ó ní agbára ìfigagbága wọn ní agbára nǹkan kì í bẹ̀. nǹkan kì í bẹ̀ ẹsẹ̀ ràgọ́ndì. wọ́n ṣaagùn tí na wọn dẹ́nu tó gùn mú wọn gbówó. kálukú jọ ń gbìyànjú tiẹ̀ wọ́n jọ ń sàṣẹ wọ́n kọ́kọ́ jọ ń paradà lóríṣiríṣi nǹkan. obìnrin rẹ̀ ló kọ́ ọkùnrin yẹn lọ ló kọ́ ọ̀jẹ̀lá lọ. ẹ tó fìyẹn ṣàfihàn agbára obìnrin pé olùrànlọ́wọ́ lobìnrin jẹ́. gbàgbé ògo àgbàdo kì í rọmọ kó gbàgbé rògbèrè a kì í kọ́lékọ́lé ká gbàgbé òté àtúnkàndé ti èyè gbákòkò gbá pápẹ́pẹ́ ìyẹ́ àlà tó ọ̀nà mẹ́rìndínlógún oníyẹ̀yẹ̀ fi dúdú tí gbó rẹ̀ lè fi mú mi olúmọ́ sì mọ́ kó máa ràn mọ́nà ojú ògbè gbá mi gbé ọ̀dẹ̀ náà ti wá ní ọjọ́ ẹ̀ náà ti gbé lóye ṣẹ̀ṣẹ̀ wàhálà lóhun rẹ̀ ti dà obìnrin yẹn ni ó pè òun náà ó sọ̀rọ̀ nípa obìnrin yẹn ó sọ̀rọ̀ wíwúlò obìnrin tí àwọn ìlú alẹ́lẹ́ wọ́n máa ń fàdílé àwọn obìnrin tó bí bẹ́ẹ̀ ti yá nìyẹn gbogbo ẹ̀ ó wà ní inú ẹgbẹ́ alẹ́yẹ ju gbogbo rẹ̀ lọ eégún alẹ́ ní àti ọ̀mẹ́nu kúrò ní. àkòṣe sọ tán lẹ́nu rẹ̀ torí iṣẹ́ àwọn bébì kan pín ibi pàtàkì kan tún wà lára àwọn ibi tí oúnjẹ kókó tí mo fẹ́ràn ìbàjújú nínú àṣà Yorùbá. ṣé ẹ mọ̀ wípé nígbà tí Mọ̀jẹ́ládé tó kọ́kọ́ jó tó fi torí tó lójú nǹkan òun tí ò júbà ìgbà náà ló kàn nǹkan. ìgbà tó jó tó torí pé kóun lè tètè jó kóun lè pawó kó kí wọ́n lè tètè rí òun. tó torí pé bàbá òun ti mú wálé bàbá wọn mọ bàbá olóògùn ni. ó sì mọ̀ pé bàbá òun lóògùn. ó wá júbà kò júbà. àmọ́ nígbà tí ó wá padà ṣe tó wá padà júbà gbogbo nǹkan wá ó wá lọ ẹ tún ṣàfihàn pàtàkì ìbàjújú. ó sọ̀rọ̀ títí pé eégún ló tèyí àálà ló dá torí kálukú ló ń ṣe lílò gbogbo ó ń ṣe pé òun ṣe tó bá òòtà ló tèyí àálà ló gbàgbà tó ti kálukú ṣe kéyọ̀ ọdún bẹ̀rẹ̀. ó ní òun ló ṣe gbogbo bó ti tọ́tún ó rán ọmọ rẹ̀ Ọ̀jáládé pé kó lọ mógùn wá nínú ilé màmá òun lórí àdó kan tó mèlú lóló tó bá mú wá gbogbo rẹ̀ ó ṣe wọ́n ti dáńgbà náà nígbà tí ó ti dìde. òjò ti dé òjò ti wọ́ lọ. mo ti jẹnu òjò wọ́ lọ. òjò wọ́ lọ. ó wá obìnrin kan tó wá gbé èrí wá ló wá dálé lórí ọ̀nà padà yọ èyí nǹkan bọ́ ó kàn ṣe sábàbí. lórí bá yọ nǹkan kí inú eégún alẹ́rẹ́. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí a bọ́nu kún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni torí àsìkò wa gan a sì wù mí ká tún sọ̀rọ̀ nípa ìwé kan sí àmọ́ ká tó sọ̀rọ̀ nípa ìwé kan sí bàbá ẹ sọ̀rọ̀ nípa pé ẹ ṣiṣẹ́ ìròyìn ní ìlú Èkó pé ìrírí yín ní ẹnu iṣẹ́ ìròyìn wà lára nǹkan tí ó jẹ́ kí ẹ máa kọ̀wé kí lorúkọ ilé iṣẹ́ ìròyìn tí ẹ ti ṣiṣẹ́ nígbà náà. mo gbé fún press wọ́n ń gbé ìmọ́lẹ̀ òwúrọ̀ jáde ìmọ́lẹ̀ òwúrọ̀ mo ti Olootu ẹ̀dọ́tọ̀
for 17 years. Ọdún 17. Ni mo ṣe ti olóòtú ìwé ìròyìn náà. Ìlú ẹni mo kọ́ nù igi wọ́rọ́kọ́. Mo sọ tẹ́ ìròyìn síbẹ̀ ni tó jẹ́ nǹkan kan lọ́la sọ mo rí Ìgbò, Yorùbá àti Haúsá inú rẹpítẹ́ǹtì igi wọ́rọ́kọ́. Wọ́n sọ̀rọ̀ kọ̀ọ̀kan síbẹ̀ tó jẹ́ pé tí ìròyìn ló dé mọ́. Ìyẹn ló jẹ́ kí n fi iṣẹ́ mi hàn inú ìwé ọlọ́kọ́ inú ìwé yẹn ni. Ẹ jẹ́ ká tí a bá ń sọ ti eégún alẹ́ ní ilẹ̀ Oṣù. Bẹ́ẹ̀ni, òun náà lèmi náà ṣe sọ wípé ẹ jẹ́ kí á gbé léyìn òtì sí ibì kan ká wá mú mi àmọ́ kí á tó bọ́ sí ìmí ẹ jẹ́ á dátọ́ mi díẹ̀. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Alàgbà Balógun Fèyíjìmí Káròǹwí wọ́n ní ẹ kú ìgbé àṣà lárugẹ, ẹ ṣeun o. Ẹni kí bàbá wọn ní bàbá àgbà ò ní tán lórílẹ̀. Àṣẹ. Balógun Fèyíjìmí Káròǹwí ó ní ẹ kú àgbà bàbá, a nífẹ̀ẹ́ yín, bàbá náà nífẹ̀ẹ́ ti yín náà. Olùkọ́ èdè àti àṣà Yorùbá ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ẹ̀kọ́ àṣàrò, Elédùà á máa fún yín ṣe, àṣẹ. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́ wa o. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Láàrin ìṣẹ́jú díẹ̀ bàbá, ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ nípa ààrẹ àgọ́ Àríkúyẹrí bóyá fún bí ìṣẹ́jú 5. Èyí fi hàn pé òpìtàn ní mí. Ààrẹ àgọ́ Àríkúyẹrí ó fi mí hàn pé ó pìtàn. Òǹpìtàn nìyẹn. Mo ìtàn ìlú ni mo inú ìtàn ìlú inú mo sì sọ yẹn yọ. Ààrẹ àgọ́ Àríkúyẹrí ó fánu kò sí olórí ọ̀dẹ́ ṣe tí mo ò ní lè ṣe ojú ò jẹ́ nǹkan ṣe olójú àwọn nǹkan gbogbo rẹ̀ ó fàpọ̀nù títí níwájú Ògúnmọ́lá lé kò burú o ṣeun gbogbo ohun tó ń wí. Nígbà wọn wá padà sọ fún Ògúnmọ́lá pé ará Abẹ́tíká lọ ń lò ó ti sá lọ́kẹ̀. Ládùúgbò gbogbo bó ṣe fọ́nu. Wọ́n ń ṣe pẹ́nu pé kò ṣe gbé ikú ọba lẹ́rù kí wá ní kí ní bẹ́ẹ̀ bí ikú. Kò mọ nínú ikú ó ti á sá. Àbí ládùúgbò ẹnu tí wọ́n ti fọ́n lẹ̀ pé kí ló wà ní òkú. Bó ṣe ti gbé mi ààrẹ àgọ́ Àríkúyẹrí. Ẹ ṣe àfihàn ilé olórogún nínú ààrẹ àgọ́ Àríkúyẹrí. Bẹ́ẹ̀ni. Àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ nílé olórogún Yorùbá. Ṣé ẹ mọ̀ wípé bí ìlú gángan lọ̀rọ̀ ilé olórogún ní ilẹ̀ Yorùbá, ibi tó bá kọ sí oníkálukú ni a fi júwe ẹ̀. Àwọn kan gbàgbọ́ wípé ilé olórogún bí ọkọ wọn bá ti kápá wọn tó bá ti jẹ́ alágbára nǹkan ó máa dùn. Àmọ́ tí a bá wo eléyìí tó wà nínú. Ọkọ yìí kò fi sùúrù mọ òdodo tó wà níbẹ̀. Ẹ rí bó ṣe bù ó kájú hùwà ó pa èèyàn. Ọmọ ọlọ́mọ dànù. Inú gbẹ́jọ́ rẹ̀ léwájú Ògúnmọ́lá. Ìgbó pààyàn nǹkan ẹjọ́ apààyàn yẹn ni wọ́n ń ṣe
wọ́n wẹ̀ ló ti á rí pé òun ò mọ̀ pé báyìí. ọ̀tọ̀ ní bẹ́jọ́ ṣe bí ọ̀tọ̀ ní tí wọ́n rò fún. òun rò pé kéré ẹ wò ọmọ lágídò ọmọ ààrẹ àgọ́ Adétúnjẹrí ó sì sọ pé ẹ ṣọ́ra o pé ẹ bá nu wà sọ́hùn ogun náà dá dé ògbó yóò ṣèdájọ́. Bukola ó dájọ́ bó ti tọ́ ń tiẹ̀ ní. ń bọ̀ jẹ́ lọ wáná ogun mọ́ra ó ti ìdájọ́ gbádẹ́ aṣọ kíní lọ́bọ̀lá nínú wa ní ẹ bọ́ sípò ọ̀gbọ́lá dídùn. ó bọ́ sípò ààrẹ kó wá máa rojọ́ àríhun ìfẹ̀dáṣẹ̀fẹ̀ ńlá ni. níbi tí a tó ń kọ́ra àwọn ẹlọ́gbọ̀n nǹkan kan. lóníṣẹ́ Ògúnbọ́lá ti dé. wọ́n ráyè parí ẹ̀kọ́ lọ́jọ́ ń ṣe. gbọ́dọ̀ sì ń dé ẹ̀kọ́ òun kọ́ yín lọ́jọ́. wọ́n sì jára wọn yàn. òun ṣe sọ nǹkan kan káṣá mọ́fà ààrẹ àgbò tó pọ́nnu orí ikú Oyèrí òun ni ààrẹ àgbò Alékújẹrí. gbogbo bó ti pọ́nnu tó wé kò jẹ́ nǹkan kan ọlọ́nà ìlú kú. àwọn tí wọ́n máa olówó ti ń kú àwọn tí wọ́n mọ òjò tó kú. ó kù díẹ̀ òkú oyún pín mí hàn bí òpìdà tí mo kọ̀wé tàn ti Ìbàdàn mo kọ̀wé tàn kánú rẹ̀ èmi tí mo pàyọ tí mo pe kọ ààrẹ àgọ́ Alékújẹrí bí èèyàn ti dẹnu. àwọn ìwé yòókù gbogbo wọn ló ní ebi mo ṣe ń tó fà tó jẹ́ kí n kọ́ ọ̀nà ẹ̀kọ́ owó dà gbogbo wa ti mọ̀ pé ọ̀nà ká tuntun kò wọ ọjà. bẹ́ẹ̀ni. ọ̀nà ní láti lọ́dọ̀ nǹkan kan lówó bẹ́ẹ̀ ni ọjà ti rí ayé yìí ló jẹ́ ọjà nǹkan ti bẹ̀ mo ti jẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ẹ jẹ́ ká wò. ẹ ṣeun bàbá. nígbà tí ẹ wá padà sí Ìbàdàn tí ẹ ṣiṣẹ́ ìròyìn mọ́ kéékèèké ló kù ẹ̀kan fún wa bí ìṣẹ́jú mélòó kan nígbà tí ẹ padà dé Ìbàdàn tí ẹ ṣiṣẹ́ ìròyìn mọ́ tí ẹ bẹ̀rẹ̀ sí ní kọ̀wé ṣó níṣẹ́ míì tẹ́ tún ṣe pẹ̀lú ẹ̀. kò sí iṣẹ́ míì tí mò ń ṣe nítorí ẹni tí ó bá ti wẹ̀wù ìrònì tó ti wẹ̀wù rẹ̀ tó gbọ́ gbọ́dá rẹ̀ yóò ti tàtàlẹ̀ nípa bẹ́ẹ̀ kò pẹ́ sẹ́nu rẹ̀ náà mo ní mo ṣe ẹ́dítọ̀ fún 17 years. ọdún mẹ́tàdínlógún. mọ̀ pé mo àgbà ọdún ni. tó nípa bẹ́ẹ̀ mo ti dé age of retirement. ókè kẹ́ ẹ tó padà wá sí Ìbàdàn. so ẹ ti mọ̀ pé ọjọ́ ti lọ. àwọn ìwé tí mo kọ́ akọ wọ́n tó bí 15 mi ò tiẹ̀ lé náà tí gbogbo ẹ̀ báyìí wọ́n tó 15 sá. nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ ìwé
báwo ni ìwé kíkà ṣe rí lásìkò ìgbà náà sí àsìkò yìí? Àwọn tó wà ní afágún wà, àwọn olúlọ nǹkan kan, àwọn ìwé tí a kà nílé ìwé, Awílẹ̀wòye nǹkan kan gbogbo ẹ̀. Ọjọ́ kan ni mò ń sọ̀rọ̀, mo wà ní pamani kìnní nílòkò, mo ń sọ pé àwọn èèyàn wọ̀nyí ọjọ́ kan lèmi náà mọ̀ sí báyìí. ẹ̀yin náà dàbí wọn. Ẹ̀rí tí Ọlọ́run Ọlọ́run sì gbọ́. Ọlọ́run gbà, mo kọ̀wé nǹkan kan. Bí mo ṣe ń kọ̀wé náà ni wọ́n yẹn. Mo sọ pé ìwé tí mo fẹ́ kọ fátúmọ̀. Ṣáwọn èèyàn ń ra ìwé dáadáa nígbà náà? Mo ń ra ìwé àwọn publishers ní nǹkan nígbà tí a ń dàgbé tí ó bá ti pẹ̀lú òyìnbó ni àwọn authors bí ìlú mi wọ́n ti di owó lówó. Bẹ́ẹ̀ni. Kò ní bẹ́ẹ̀ lọ́dọ̀ wa nínú àwọn aníhàndé o. Ẹ̀rí òun lágbádá òun yóò kọ́ gbọ́ lóko àwọn nǹkan orí ìwé iná ti mọ̀. Kò sí kóríyá kankan. Ẹ̀rí nǹkan bí àwọn publishers lówó wọ́n ń fún ní 10%. Ìdá 10 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ẹ̀rí nǹkan báyìí ìdá 10 wọn ò tiẹ̀ ní sàn. Ó náà mo ṣe sọ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún gan ni wọ́n tó ní ìdá 10 sílẹ̀. Fúngbà ìpẹ́rẹ́ǹsì tó mo dúpẹ́ pé orúkọ ni mo ní. Ohun ẹ̀rí bí ìwé. Orúkọ yín ò sì bàjẹ́ kò sì ní bàjẹ́. Àmì o ẹ̀yin tí ẹ tètè ń dìde nínú ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi wọ̀nyẹn kó fa ìfàsẹ́yìn báyìí àbí òye ẹ máa kọ́ ẹ sì máa gbàdúrà pé Ọlọ́run yí mọ́ ẹ padà and publishers Ọlọ́run yí mọ́ ẹ padà kí wọ́n lè máa san ìtọ́jú yẹ fún àwọn ẹni tó ń kọ̀wé náà. Ẹ ṣeun bàbá. Bó ṣe jẹ́ nù. Ẹ rí i pé ìṣòro di ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé ẹ mọ̀ pé ní ìgbà àtọ̀dọ̀ ti yín àwọn èèyàn ti ẹ̀ ń kàwé. Àwọn publishers ni wọ́n ń ṣe bọ́n ṣe fẹ́. Ṣùgbọ́n ní ayé tiwa yìí àwọn ọmọ gan etí ẹ̀ wọ́n ti ẹ̀ ṣe náà ti kàwé. Wọ́n ti ẹ̀ kàwé. Bá àkókò ṣe rí ni àkókò ló fà á. Ìjẹ́ gbà pé Ọlọ́run ó tún dágbà padà. Àmín. Ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń kọ̀wé ẹ múra kórí ẹ̀yin náà lẹ́gbẹ̀kùn àwọn táàdì mọ́ pàgbọ́nwádà ọdún yọ̀dà pé ó ti kọjá lọ sí ààyè ayédáde. Ilé ìṣe àwọn sì rọ́pò wọn nígbà tó wáyé ọpẹ́ ìwọ́yá ni àwọn náà kọjá lọ. Ẹ̀yin tí ẹ bá tó rọ́pò náà ẹ tún máa ṣe ààyè yẹn bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wọ̀nyí kó wà tó kó fa àìní lè mọ akọ̀wé dáadáa kó má fà sí ọkàn yín. Ẹ gbàgbé yín lẹ́pẹ́ kan pé orúkọ wà ń bẹ̀. Orúkọ ni ẹ máa torí ilẹ̀ kọ̀wé kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun ẹ kú àlejò wa láti wákàtí kan sẹ́yìn. Ǹjẹ́ níbi tí a ti máa fi gígùn lórí ètò wa fún tòní lélẹ́yìí ká má dá bàbá wa lágara púpọ̀. Àmọ́ kí a tó máa lọ ẹ jẹ́ kí a dú ọpẹ́ pàtàkì ọpẹ́ rúgùdù ọpẹ́ bàǹbà
lọ́wọ́ alàgbà Túndé Ògúnníran. Àwọn gangan ni ọlá àbàtà wọn ni odò wa fi sàn débi tí adé yìí lórí ètò tí àti gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wo bàbá tẹ́ ń kí bàbá tẹ́ ń lẹ́ nífẹ̀ẹ́ wọn torí pé àwọn tẹ́wọ́ gbà wá tí wọ́n ṣe atọ́nà wa débí yìí òun ló jẹ́ kẹ́ ẹ rí bàbá kí ló jẹ́ káwa náà ò tún rí mu nínú omi ọgbọ́n bàbá torí fún gbogbo ẹ̀yin tí ẹ bá ti wà pẹ̀lú wa láti ìbẹ̀rẹ̀ ètò ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọgbọ́n ló wà nínú àwọn àlàyé tí bàbá ti ṣe fún wa bí bàbá sì ṣe wáyé wọ́n múra wípé wọ́n fẹ́ sọ díẹ̀ sí i àmọ́ àní dá wọn lágara lágbára Ọlọ́run pẹ̀lú àlàáfíà ara á tún padà wá bá wọn sí i nítorí náà ẹ ti ń gbìyànjú láti pè wá àmọ́ èmi náà ti ń fura bẹ́ẹ̀ náà pé ó ní láti jẹ́ wípé nǹkan kan ṣẹlẹ̀ pẹ̀lú ojú òpó òní ẹ má bínú a máa wá nǹkan ṣe sí i kó tó di ìgbà míì bàbá ẹ bá wa gba àwa ọ̀dọ́ ní ìmọ̀ràn ẹ rí i pé ní ìsinyìí báyìí àwọn tó nífẹ̀ẹ́ sédè Yorùbá gan ò pọ̀ ṣebí yẹn tẹ ebíyebédè tí wọn bá tiẹ̀ nífẹ̀ẹ́ sílẹ̀ yóò kàwé tí wọ́n kọ lédí ọ̀hún ṣé ẹmọ tí ò mọ Yorùbá sọ lẹ́yìn ó kàwé Yorùbá ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ bá wa gba àwọn èèyàn wa nímọ̀ràn kí ẹ sì dágbére fún wọn lórí ètò. ìmọ̀ràn mi náà ni pé ẹ má ṣe wípé bàbá wa kọ̀wé kò ní ohun tó wù ú ló kọ èèbù ilẹ̀ mọ́gbọ́n sọ nǹkan kan. kò tiẹ̀ ní kéèyàn mọ́ sọ èèbù béèyàn bá sọ èdè elédè kó dẹ̀ tún mọ tiẹ̀. ṣùgbọ́n tí wọ́n kíkọ èdè tí wọ́n sílẹ̀ ni kíkọ èdè wọn sílẹ̀ wọ́n pàtì pátápátá kò yẹ bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ká rántí wípé ọpẹ́ ni ó yá ni èdè kan ní ẹgbẹ́ àti kà èdè kan ní wọ́n ń sọ níwájú Ọlọ́run tẹ́lẹ̀ nígbà tí ó yá ní Ọlọ́run ya òun létí èdè ló gbé fún àwọn ọmọ aláyé ní ọgbọ́n ìdí sẹ́ńfìn bí a bá pé bẹ́ẹ̀ a bá gbìyànjú èdè tiwa ẹ má jẹ́ kó parẹ́ ẹ má jẹ́ kó parẹ́ ẹ máa kàwé ẹ máa kà bí àká lónìí gbọ́dọ̀ di ọ̀la wọ́n kà ẹ̀yin tí ẹ̀ ń kọ́ ẹ múra títí kọ́ ẹ máa gbìyànjú kọ́ ẹ máa ṣe gbégbé gbádà àwọn òyìnbó a máa ṣe àtìlẹ́tì ẹ̀ lélẹ̀ wọn tí wọ́n gbé jáde bẹ́ẹ̀ ni mi ẹ gbìyànjú ẹ tá máa kọ́ ẹ má jẹ́ kí wọ́n wọn kó gbé pé ó pé dẹ omi tútù tí ní ó lọ́kàn ẹ má jẹ́ kó dẹ omi tútù ẹ tá máa kọ́ títí ní ó pè ká ilé ayé tó òun dẹ́ mìíràn mi nítorí pé ẹ̀ẹ̀kan làwọn kà tí a fi kàwé. Ó yẹ káwa náà kọ tiwa tí àwọn èèyàn tó tí wọ́n kà á ọ̀run lè fún ọdún lọ ọ̀run lè fún kwakúwà wọ́n ti kọ̀wé wọ́n ti lọ àwa náà àwa ipò wọn ẹ̀yin náà ẹ múra o tó ẹ̀yin tiwa náà ṣe ẹ máa kọ́ ẹ̀yin náà ó rí ẹni tó kù yín tí ó máa kọ́ bẹ́ẹ̀ ni ẹ máa kọ́ yóò ṣe máa yí tí òfin ní kúnnù. nígbà táyé ó bá gbà bẹ́ẹ̀ ni ẹ máa kọ́ wọ́n ti ń kọ́ Yorùbá tipẹ́
wọ́n ti ń kọpẹ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rẹ̀yìn ẹ máa kọ. ẹ ṣeun púpọ̀ bàbá wa ọjọ́ yẹn á túbọ̀ dalẹ̀ nínú àlàáfíà ara lágbára Ọlọ́run. a lérò pé tí a bá tún láadé lọ́jọ́ mi ẹ̀ tún tẹ́wọ́ gbà wá. lágbára Ọlọ́run. ẹ ṣeun púpọ̀ a dúpẹ́ amòye àsìkò tí ẹ lò pẹ̀lú wa. ẹ ṣeun a kí gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa lónìí. kí ni ohun tí bàbá fẹ́ kí a máa fi ṣe? wọ́n ti sọ̀rọ̀ nípa rẹ̀, wọ́n ní àwọn iṣẹ́ tí àwọn ti ṣe. ìdí sì nìyí tí bó bá yẹ bá wà pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ ètò àti kárí pé àwọn ìwé tí bàbá ti kọ wọ́n ti pé 15. àwọn eléyìí tí èmi gan sì mẹ́nubà nígbà tí a bẹ̀rẹ̀ ètò lé ní 10. bí ẹ bá ń wo àwọn iṣẹ́ yìí láì ṣe àní-àní kò ṣeé ṣe láti gbàgbé irú akíkanjú tó ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. wọ́n ti mẹ́nu bà ìtàn ìgbésí ayé wọn ní ṣókí. wọ́n ti sọ bí àwọn ibi tí ilé ẹ̀kọ́ tí wọ́n lọ, ìmọ̀ràn bàbá fún àwọn ọmọ káàárọ̀ oòjíire lórí ìgbéga àṣà. wọ́n ti gbà wá nímọ̀ràn. alàgbà akínníyì wọ́n ní bàbá ẹkú àgbà o, àgbà yín á dalẹ̀ o. ẹ ṣeun bàbá sàmì wọ́n lẹ́yìn náà á dàgbà. adúpẹ́ oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá wa jẹ́ náà a kí yín ẹ ṣeun ẹ kú ìfẹ́. èmi á mọ̀ níbo níyẹn bá gúnyán bí ò bá sóun jẹ lálẹ́ iṣẹ́ akitiyan òfo lásán ni gbogbo ìgbìyànjú oníyàn. bí rokàrokà bá rokà bó ṣe lè wù kó fẹ́lẹ́ tó, bí ò bá sẹ́ni tó mọ iyì tó tọ́bẹ̀ tọ́ka rẹ̀, ìgbìyànjú òfo lásán òun náà ni gbogbo akitiyan òroka. àmọ́ àwa gúnyán tòní àrokà tòní ẹ̀yin olólùfẹ́ wa náà ò sì dá wa dá, ẹ bá wa fìfẹ́ jẹ́. ẹ ṣeun amọ̀yì yín o, ọba mi òkè òsì níjà wa náà ò jọra wa lójú. ǹjẹ́ àgbẹ̀ èmi tún ṣe tó ń padà relé ìdáró náà nu àlùkò mi tún ti gbọ̀n yẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń padà relé èkóṣù tuntun. lékelèké èmi tún ti ṣe tán ó tún padà relé ìkẹfun. èmi amọ̀lẹ́mi ò ní bá wọn lọ ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi. Bukola mi ò ní bá wọn lọ ìlọkọ̀ọ̀kọ̀ tó lọ tí ò dé sálẹ̀ odò. èmi ni mò ń lọ báyìí, máa tún pàdé yín tó bá di ní ọjọ́ ìṣẹ́gun láṣẹ Elédùmarè. títí di ọjọ́ ìṣẹ́gun tá tún máa pàdé lórí àkọ́tún ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀. Bukola Adeleke alákàsù èdè ń dágbére fún yín pé ká fi ire pàdé o. ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú iṣẹ́. Yes, sir.